Ó yá, ẹ káàárọ̀ mà. Ẹ káàárọ̀. Yes ma. Ẹ jọ̀ọ́ odò yìí ṣé ọjọ́ 5 ló máa ń lò lójú ọ̀nà ni àbí ọjọ́ 4 ló máa ń lò ní ojú ọ̀nà? Ó ń lo bí oṣù méjì gan bó bá ti bẹ̀rẹ̀. A lè lọ ibì kankan, kò síbi a lè lọ bó bá ti dé. A lè lọ Ayétòrò, a lè já gbangba ọ̀nà Òjòhùn. A kàn wà ní agbede méjì omi. Kẹ́ ẹ̀ ṣàánú wa o. Kẹ́ ẹ̀ ràn wá lọ́wọ́ pẹ̀lú odò yìí o. Báwo ni ọrọ̀ ajé yín? Ṣé tómi yẹn bá dé ṣé ọrọ̀ ajé yín ṣó ń tẹ̀síwájú ni àbó ń lọlẹ̀? Àárọ̀ ọrọ̀ ajé kankan ṣe mọ́. Àárọ̀ ọrọ̀ ajé kankan ṣe mọ́. Àwọn ọmọ ò lè lọ skul. Àwa gan ìyá àárọ̀ ọrọ̀ ajé kankan ṣe é bí. A kàn ń gbé débi ni bómi yẹn bá ti dé o. Ẹ ṣàánú wa o. Àwọn ọrọ̀ ajé mélòó lẹ ní àwọn nǹkan mélòó lẹ máa ń kó lọ sí ọjà? Ọjà nílọjà àjòhùn àbí gẹ́gẹ́ bí ẹ ṣe sọ. Àwọn nǹkan wo lẹ máa ń kó lọ sọ́jà tó jẹ́ nǹkan bóyá ọjà àgbẹ̀ ni àbí ọjà nǹkan kan ni báwo lẹ ṣe ṣe? Ọjà àgbẹ̀ ni. Ó bẹ̀rẹ̀ látòrí gàrí, èlùbọ́, ọ̀gẹ̀dẹ̀, epo pupa, àgbàdo, àwọn nǹkan tó wà nílùú wa nìyẹn. Bómi yìí bá dẹ̀ ti wá dé báyìí kò sọ́nà tá a fi ń kọjá mọ́ rárá. Ó kàn ń wéèsì sílùú fún wa ni o. Kẹ́ ẹ̀ ṣàánú wa o. Báwo ni ẹ ṣe wá ń jẹun nígbà tí ọrọ̀ ajé ò bá lọ dáadáa? Báwo lẹ ṣe ń rówó ná? Àrówó kankan náà a kàn ń rán gẹ́ẹ̀jì ṣáá ni kò sáà sígbà kò sí bá a ṣe lè ṣe é torí ẹ̀ la ṣe ń kéto ẹ̀yin olóṣèlú lẹ́yìn. Kẹ́ ẹ̀ ṣàánú wa o. Okay. Hello bàbá, láti bo lẹ́yìn ti wá síbí báyìí sà? Tó wá ní o. Kí ló gbé yín débí? Owó náà là ń wá kiri o. Àmọ́ nígbà tá a dé odò ọdọọdún ni iye wa máa ń kún tó jẹ́ pé àárọ̀ náà kọjá. Tán bá dẹ̀ fẹ́ bá a gbé ọ̀kadà kọjá ọ̀ mọ́tò iyebíye owó náà ń gbà àbígbà tí ò sí nǹkan tá a fẹ́ ṣe àá sì kà á kọjá náà ni. Ẹlòmíì gan tó bá kọjá tán kò ní sí pé bóyá ó tún ń padà ní ọjọ́ kan tàbí ọjọ́ kejì ó ń lọ bí ọjọ́ 5 ọjọ́ 6. Ọjà àjòhùn lẹ wá ń lọ báyìí. Ọ̀kadà lẹ̀yin ń ṣe ni àbí ẹ̀yin ń lọ tajà? Ọ̀kadà lèmi ń ṣe. Ọ̀kadà yín ńkọ́ tó fi jẹ́sẹ̀ lẹ́yìn fi ń rìn kọjá? Wọ́n bá mi gbé kọjá náà ni iyebíye owó náà dẹ̀ fi bá mi gbé kọjá báyìí. Bí èèlò náà fi bá yín gbé kọjá sà? 5,000 náà fi bá mi gbé kọjá báyìí láti ọ̀hún yẹn sí ọjà odò. 5,000 náà làwọn máa gbà. Èló lẹ́yìn fún wọn? Mo dẹ̀ fún ọ ní 2,000. Okay, ó dáa. Ẹ ṣé.